Aláròyé máa wí o. Bí Fúlàní bá fi màálùú jẹ oko yín, èyí lohun tẹ́ ẹ máa ṣe, olórí aṣòfin Ògùn. Ní ìbámu pẹ̀lú ìlànà àwọn orílẹ̀-èdè tó ti dàgbà sókè lágbàáyé, olórí ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ògùn, Ọ̀nàrẹ́bù Olúdáìsí Olúṣẹ́gun Elémídé, ti sọ wípé kò yẹ kí àwọn aṣòfin Nàìjíríà ó jókòó ti òfin ṣíṣe gẹ́gẹ́ bí ìṣe òòjọ́ wọn. Owó ìjókòó wọn nílé ìgbìmọ̀ nìkan ló yẹ kí wọ́n máa gbà. Ó ní èyí yóò dín ìnáwó ìjọba kù, bẹ́ẹ̀ ni yóò sì fún àwọn aṣòfin láǹfààní láti lè tẹ̀síwájú nínú iṣẹ́ tí wọ́n bá ń ṣe tẹ́lẹ̀ kó tó di wípé wọ́n dìbò wọlé sílé ìgbìmọ̀ aṣòfin. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi ìjókòó wọn ní Òkè Mọ́sàn nílùú Abẹ́òkúta, ìyẹn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, ọjọ́ 21 oṣù keje ọdún 2026 yìí, Ọ̀nàrẹ́bù Elémídé sọ wípé iṣẹ́ tó dáa jù fáwọn aṣòfin láti máa ṣe ní iṣẹ́ àgbẹ̀ láti jẹ́ kí oúnjẹ sun àwọn ọmọ orílẹ̀-èdè yìí bọ̀ nípa wàhálà láàrin àwọn àgbẹ̀ àtàwọn Fúlàní darandaran. Olórí àwọn aṣòfin ìpínlẹ̀ Ògùn yìí sọ wípé ilé náà ti ṣòfin takò kí àwọn èèyàn máa da màálùú jẹun kiri inú oko olóko. Ó wá kù sọ́wọ́ àwọn àgbẹ̀ láti máa fi ẹjọ́ àwọn arúfin náà sun àwọn agbófinró nígbàkúùgbà tí àwọn onímàálùú bá fi màálùú wọn jẹun ọ̀gbìn wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ, iṣẹ́ tó wù mí láti máa ṣe pẹ̀lú iṣẹ́ aṣòfin ni iṣẹ́ àgbẹ̀. Nítorí pé agbègbè tí mò ń ṣojú kò tí ì rí bí mo ṣe fẹ́ ni mo ṣe tún fẹ́ dupò yìí lọ́dún 2027 láti tẹ̀síwájú nínú ohun tí mò ń ṣe lọ́wọ́, ìyẹn tí àwọn èèyàn bá fún mi lóore ọ̀fẹ́, nítorí kì í ṣe dandan ni wọ́n fi ń ṣiṣẹ́ sin ìlú. Pẹ̀lú bí ìjọba Donald Trump tí í ṣe ààrẹ Amẹ́ríkà ti ṣe dènà bí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ṣe ń rìnrìn àjò lọ sórílẹ̀-èdè náà, ọ̀gá àwọn aṣòfin Ògùn yìí sọ wípé Nàìjíríà ni ìgbésẹ̀ náà yóò ṣe láǹfààní, ìyẹn bíjọba àtàwọn ará ìlú bá lo àǹfààní tó wà níbẹ̀ bó ṣe yẹ. Ó ṣàlàyé pé gbogbo nǹkan tí àwọn ará Amẹ́ríkà àtàwọn orílẹ̀-èdè tó ti dàgbàsókè lágbàáyé ń ṣe, wọ́n ń ṣe é fún ìdàgbàsókè ìlú tiwọn ni. Àwọn orílẹ̀-èdè wọ̀nyí mọ̀ wípé àwọn kò ní ohun àlùmọ́ọ́nì, ṣùgbọ́n àwọn ará ilẹ̀ òkèèrè tó bá ń wá sórílẹ̀-èdè àwọn yóò máa nílò ilé tí wọn yóò máa gbé. Wọ́n fi owó kún owó ilé gbígbé, wọ́n gbé owó ilé ìwé lọ sókè. Wọ́n ní ẹ̀yin ẹ ṣáà máa bọ̀ wá kàwé lọ́dọ̀ wa. Kí ló dé tí àwa Nàìjíríà kò lè ṣètò ẹ̀kọ́ àti ètò ìwòsàn wa dáadáa? Ká wá fòfin de àwọn èèyàn láti máa lọ sílẹ̀ òkèèrè fún ètò ìwòsàn. Òfin yìí kò sì yọ àwọn tó wà nípò ìjọba sílẹ̀. Ìyẹn ni mo ṣe fẹ́ràn bí Trump kò ṣe gba ọ̀pọ̀ ọmọ Nàìjíríà láàyè mọ́ láti lọ sí Amẹ́ríkà. Bóyá ìyẹn á jẹ́ kí ọpọlọ tiwa náà ó ṣí láti tún orílẹ̀-èdè tiwa náà ṣe. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ààbò, Ọ̀nàrẹ́bù Elémídé sọ wípé àfọwọ́fà àwọn míì ló máa ń jẹ́ kí wọ́n kàgbákò ìkọlù àwọn ajínigbé. Ó ní bí ẹlòmíì bá ń wọ bàálù lọ sí Àbújá, yóò ya fọ́tò lẹ́gbẹ̀ẹ́ bàálù, yóò wá gbé sórí ẹ̀rọ ayélujára pé ọ̀nà Àbújá lòun wà báyìí. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ń polongo ara wọn fáwọn ajínigbé. Nígbà tí èèyàn bá lówó tí kò fi owó tó nírú àwọn aláìní lọ́wọ́, tó wá jẹ́ pé níṣe ló ń fi owó tó níyangàn sí gbogbo ayé, bí wọ́n bá jí irú èèyàn bẹ́ẹ̀ gbé, ṣé òun kọ́ ló fọwọ́ ara rẹ̀ fà á? Ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti túbọ̀ farada bí nǹkan ṣe rí lọ́wọ́lọ́wọ́ yìí, pàápàá jùlọ lórí ètò ọrọ̀ ajé. Ó ní nítorí àfojúsùn ọjọ́ iwájú rere tíjọba àpapọ̀ ní fún Nàìjíríà ní nǹkan ṣe le koko lásìkò yìí. Bó bá wá yá o, ìnira náà yóò dópin pátápátá, Nàìjíríà yóò sì gòkè àgbà. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.